Ogun oyún ìju tá a mọ̀ sí fibroid. Bá mi gẹ́ẹ̀tì ewé àjẹ́ òbàlé, bá mi gẹ́ẹ̀tì bàárà, gẹ́ẹ̀tì èso láà funfun, gẹ́ẹ̀tì imí ọjọ́, gẹ́ẹ̀tì kọ́ńblálà, gẹ́ẹ̀tì kọ̀lá gbígbẹ, gẹ́ẹ̀tì ẹ̀tù ìbọn ìbílẹ̀ àti ata ìjọsìn. Gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ kó sa síbòjì kó gbẹ kó dàbí ó máa sọ di powder, ó máa sọ di powder á dàbí èlùbọ́. Ṣíbí ìjẹun ìlàjì ẹ̀ ni wàá máa lò láàárọ̀ pẹ̀lú ọsàn wẹ́wẹ́. Tó ẹ́ póbìnrin tó ní ọ̀sà tí ó lè lo ọsàn wẹ́wẹ́ kó lo omi tó lọ́wọ́rọ́. Tó bá dẹ̀ jẹ́ àwọn tó máa ń lo ọtí ni kó lo ọtí, àmọ́ ọtí kò lẹ́tọ̀ fún mùsùlùmí. Lo ọsàn wẹ́wẹ́ àbí kó lo omi ìlàjì ṣíbí John every morning láràárọ̀. Fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ kó lè farabalẹ̀ gbọ́ fídíò ìdílẹ̀ bí sí ní láì tààlà fi nǹkan tó bá lágbára ṣọ́ àyíkó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbádùn ètò wa ẹ fi àjà àti òmùra ìfi tàwa lọ́rọ̀ ẹni organisation wa ẹ̀ dẹ̀ bá wa dá sí masjid project tá a ń ṣe lọ́wọ́ ẹ bá wa dá sí ètò mọ́ṣáláṣí tá a ń ṣe lọ́wọ́ bí sí ní láì tààlà. Gbogbo ẹ̀yin tí ẹ ní di black seed oil, black seed powder, virgin olive oil ó wà very important. Ẹ contact wa ẹ rí kò síbi tẹ́ wà tí product wa ò dé. Ẹ get black seed powder, black seed oil, virgin olive oil tá a mọ̀ sí seitun. Ẹ dẹ̀ get àwọn product wa bíi miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó lágbára. Ọfà tó ti pẹ́ lára ní ikùn èèyàn wú ní ẹsẹ̀ wú ní oríṣiríṣi nǹkan ló ń ṣiṣẹ́ fún. Kò ṣe má nílé òun àti ọ́ọ̀lì wọn prevention ni treatment ni cure ni ó lágbára púpọ̀ ju ẹ ti rí. Ó wà halal gbogbo product wa ló wà halal made in India packed in South Africa. Ẹ get memory booster ìsọ̀yè ilé àmù fọmọdé àti fún àgbàlagbà. Ẹ get bulldozer med fibroid fún ẹni tó ní oyún ìju tá a mọ̀ sí fibroid. Ẹ get transformer 1100 power fún ọkùnrin tí ó lè gbéná wọlé dáadáa. Ẹ dẹ̀ má gbàgbé a ní spare package tá a máa ń ṣe fún àwọn ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin wọn bẹ́ẹ̀ ni tí wọ́n ń lò ní Fibroid tí ó lè perform dáadáa. Ọkùnrin tó yẹ pé normal arúgbòsá ló ń dá láàmú àti ìdákọ́lẹ̀ kó gẹ́ẹ̀tì tí ó lè perform dáadáa kó gẹ́ẹ̀tì transformer àti caterpillar àti miracle leaves bí sí ní láì tààlà á enjoy ẹ̀. Tó bá dẹ̀ pé ó ti ní spiritual nínú ẹ contact wa a ní special package tá a máa ń ṣe. Obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ a ní special package tá a máa ń ṣe torí ètò ọmọ ó ní the guidance ẹni tó bá fẹ́ ṣàbíamọ ó máa wo nǹkan jẹ nínú ayé ni. Bẹ́ẹ̀ ni ẹni tó ní diabetics within a month sugar máa kúrò nínú system ẹ̀ bí ìsìnìlá ìtàlá a ní package fún àti àwọn halal powder wa kì í ṣe oṣólẹ̀ o kì í ṣe ẹ̀bẹ̀ àgbà kì í ṣe mùlẹ̀ àgbà o bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì ẹni bá ń bẹ lẹ́wọ̀n kì í bẹ̀yàn. Àwọn powder halal powder ní tó máa fi sọ́ṣẹ́ tó máa fi sí cream tó máa lò pẹ̀lú oyin àbí with warm water bí sí ní láì tààlà ó máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́ ẹ̀mí òkùnkùn ní rí ẹ mọ́ wàá rògbò ẹ lò bí sí ní láì tààlà. Ẹ WhatsApp wa àbí kẹ́ kọ́ọ̀lù wa lórí +234 810 913 1425. A wà ní Mádàgbáyùn Ìbẹ̀jú Lẹ́kì after ẹlẹ́kọ̀ọ́ Ẹ̀pẹ́ expressway Lagos ibẹ̀ la wà. Ẹni tó wá fẹ́ rí wa á easy láti rí àdèmà attend sí yín. Èyíkéyìí nínú ìpèníjà ètò àdúrà wà tó legit ètò sàárà wà tó legit ètò àwọn halal powder wà láti lè kojú evil. Àwa ò ní sí refuge fún yín láti evil world. Àwa máa bẹ Ọlọ́run fún yín ni àti àwọn halal stuff bí sí ní láì tààlà tẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ fọ́lọ́run. Bẹ́ẹ̀ ni bí sí ní ẹ WhatsApp wa lórí èké nínú ìpèníjà both natural and spiritual. Bẹ́ẹ̀ ni àìsàn ọlọ́jọ́ pípẹ́ lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ni ayé ló ṣe kìnnìkan tó wà ń lo òyìnbó bí aláìsí gbogbo ẹ̀ ẹ pé Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department ọ̀kẹ́ kọ́ WhatsApp wa àbíkẹ́ pé àdàrà lórí +234 810 913 1425. Inna li'izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Ẹ fi fídíò yìí ránṣẹ́ má sálámù wa ilà lẹ́kọ̀ọ́ yìí.